ẹ mú òmìnira àwọn akọ̀ròyìn lọ́kùn-ún-kúndùn kí ẹ sì tú àwọn akọ̀ròyìn tó wà ní àhámọ́ sílẹ̀. Ẹgbẹ́ NGIJ ló fọ̀rọ̀ léde gẹ́gẹ́ bí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ti wà nínú pọ̀pọ̀ṣìnṣìn ọdún tuntun. Ẹgbẹ́ akọ̀ròyìn oníṣẹ́ ìwádìí ti orílẹ̀-èdè wa Nàìjíríà, ìyẹn ẹgbẹ́ Nigerian Guild of Investigative Journalists NGIJ, ti ké sí Ààrẹ Bọ́lá Tinubu láti mú òmìnira àwọn oníròyìn lọ́kùn-ún-kúndùn kí ó sì dá sí bí àwọn akọ̀ròyìn 4 kan ti wà ní ọgbà àtúnṣe Ìkòyí látinú oṣù kẹsàn-án ọdún 2024. Nínú àtẹ̀jáde kan tí ààrẹ ẹgbẹ́ náà Abdulrahman Aliagan buwọ́lù tó fi ṣọwọ́ sí àwọn oníròyìn tó tẹ iléeṣẹ́ atótó arére lọ́wọ́, ní ẹgbẹ́ náà ti kí ààrẹ Bọ́lá Tinubu, ìjọba àtọmọ orílẹ̀-èdè Nàìjíríà lápapọ̀ kú àmójúbà ọdún tuntun tí wọ́n gbà ládùúrà pé ọdún àlàáfíà àti ìtẹ̀síwájú ni yóò jẹ́ fún orílẹ̀-èdè yìí. Ẹ̀wẹ̀, ẹgbẹ́ náà wá fi ẹ̀dùn ọkàn rẹ̀ hàn lórí bí ìdúnkookò mọ́ òmìnira àwọn oníròyìn ti ń pọ̀ sí lórílẹ̀-èdè Nàìjíríà, tó ṣe àpèjúwe rẹ̀ gẹ́gẹ́ bí ewu fún ìṣèjọba àwa-arawa àti ìṣèjọba rere lórílẹ̀-èdè yìí. Àwọn akọ̀ròyìn tó wà ní àhámọ́ ni Precious Eze, Ọláwálé Rótìmí, Roland Olóníṣùà àti Ṣeun Ọdúnlámì, tí wọ́n fi ẹ̀sùn kàn pé wọ́n lọ́wọ́ nínú títàbùkù ilé ìfowópamọ́ Guaranty Trust Holding Company. Ẹgbẹ́ NGIJ wá ṣe àpèjúwe ìnáwọ́gan àwọn wọ̀nyí gẹ́gẹ́ bí èyí tí ò tọ̀nà, tó ní àwọn akọ̀ròyìn náà ṣiṣẹ́ wọn ni láti jábọ̀ ohun tó ṣẹlẹ̀ fún ará ìlú. Pẹ̀lú ẹ̀sùn tí wọ́n fi kan ilé ìfowópamọ́ náà, àwọn akọ̀ròyìn ọ̀hún ló ti wà ní àtìmọ́lé láti bí oṣù mélòó, ni wọ́n jẹ́ olùjìyà tó wà fún pípa ẹnu oníwádìí mọ́. Ẹgbẹ́ náà wá ké sí ààrẹ Tinubu àti àwọn ẹgbẹ́ ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn àtàwọn lẹ́gbẹ́lẹ́gbẹ́ láti ṣe ìrànlọ́wọ́ fún wọn lórí gbígba ìtúsílẹ̀ àwọn ènìyàn wọ̀nyí, tó tún tẹpẹlẹ mọ́ pé òmìnira àwọn oníròyìn jẹ́ iṣẹ́ àjùmọ̀ṣe àti iṣẹ́ gbogbogbò fún ìdàgbàsókè ìṣèjọba àwa-arawa. Shakirat Arówólò Nurudeen ló ń jábọ̀ ìròyìn fún iléeṣẹ́ atótó